láyéláyé a ò ní gbọ́ a ò ní gbà. ọmọ Yorùbá, bàbá wa olóyè Sunday Igboho àti gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n ti pariwo síta o. wọ́n náwọn ò mọ̀ kankan nípa declaration táwọn kan lọ ṣe o. àwọn ò mọ̀ àwọn tó ṣe o. declaration wo ni mò ń sọ? tẹ́ bá rántí dáadáa ẹ rí i pé wọ́n ti gbé ṣẹ̀ríà wá fún wa nílẹ̀ Yorùbá bí ẹ̀mẹ́ta, ta kọ̀ bí ẹ̀mẹ́rin, ta kọ̀ pátápátá pé kò sí nǹkan tó jọ pé ìran Yorùbá ò lo ṣẹ̀ríà. tá bá máa lo òfin tí ò ṣòfin ìjọba gan, àwa Yorùbá a nílànà tá à ń tẹ̀lé látayébáyé. kódà kí tí constitution tó dé ni Yorùbá ti ń lo òfin tó tún dáa ju ìtò wà ń tàn sí lọ. ọmọ Yorùbá, àwọn olórí burúkú alátẹnujẹ aláfẹnugbolẹ̀ tó yẹ pé wọn ò lè jẹun kó má jẹ tọnu àbọ̀ wọn á jẹ títí tí wọn á tún jẹ ẹ̀pẹ̀ mọ́. ọmọ Yorùbá, on our behalf, unknowingly to us, àwọn olórí burúkú kan tó pe àwọn ní àgbà pọ́ńbì kan ẹ lè believe pé wọ́n dẹ̀ gbéra wọ́n tẹ̀lé àwọn Fúlàní lọ sí Turkey, wọ́n tẹ̀lé wa lọ ìdíṣẹ́ mìíràn tí Amẹ́ríkà ṣègbọ̀dí fún yìí tọ́jú àdólówó sí ní àánú òde yìí. wọ́n tẹ̀lé wọn lọ sí Iran, wọ́n tẹ̀lé lọ sí Afghanistan àtàwọn Islamic country tó yẹ pé àwọn gangan ni wọ́n di ọ̀rọ̀ ṣẹ̀ríà mú. we south west of Nigeria we say no to ṣẹ̀ríà. ẹ lè believe pé wọ́n dẹ̀ lọ declare support fún ṣẹ̀ríà on our behalf, unknowingly to us. gbogbo àwọn àgbààgbà tá a dẹ̀ mọ̀ tó wà ní position láti sọ̀rọ̀ fọmọ Yorùbá, gbogbo wọn láti kàn sí wọn náà ò mọ tó ń jẹ́ bẹ́ẹ̀ o. wọ́n wá ní ká ṣe oore kan fún àwọn. oore yẹn mo máa sọ̀bọ̀ kí n tó, ẹ má gbàgbé o, March 4 ní birthday mi o. March oṣù kẹta tá wáyé ní birthday mi on the 4. so ẹ bẹ̀rẹ̀ sí ní kí mi in advance kẹ́ bá fi fẹ́ hàn mí. èyí tó lọ́ máa bùkún fún tẹ́ bá rò pé jẹ́ ń fọ́ọ̀mù yìí ní nǹkan birthday 02141687040 02141687040 GTB Williams Olúwatósìn Zaolemarilóyè. now a ti lọ bá bàbá wa Professor Adébánjí Akíntóyè. bàbá náà ò mọ̀ wọn kọ́ pa ẹ̀. àbí olóyè Sunday Igboho ọ̀nì láéláé kí làwọn àfi ṣe gbé kò jọ. wọ́n ti bí bàbá wa Ọọ̀ni Ifẹ̀ wọ́n náà ò mọ̀ ọkọ nípa ẹ̀. wọ́n bí bàbá wa Olúbàdàn ọba Rashidi Ládọjà wọ́n ní láéláé kò sí ohun tó jọ. a bí bàbá wa ọba Olúgbọ́n ọba orílẹ̀ Kémta ọba Bàrígà Olówú Ọ̀fọ̀wú tìlú Abẹ́òkúta Aláké àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àbí wọ́n náà ò mọ̀ ọkọ nípa declaration táwọn kọ́ lọ ṣe fún àwọn ìlú ìsìláàmù láti lè jẹ́ kí ṣàríà kó wà nílẹ̀ Yorùbá. àwọn àgbààgbà kan táwa ò tí mọ àìdẹ tèmi ò tí mọ àìdẹ. mo sọ pé mi ò mọ̀ nítorí pé mi ti rárí dájú, ṣùgbọ́n ohun tó ti ṣẹlẹ̀ nìkan tí mò ń sọ yìí. àwọn àgbà kan wọ́n dẹ̀ lọ lẹ́yìn tí gbogbo atari jẹ́ ti ṣẹ̀ríà yẹn. àwọn kan dẹ̀ lọ lẹ́yìn, wọ́n lọ tọ́ bọ̀wé, wọ́n lọ ṣe declaration pé káwọn ìlú ìkọ́ fọkàn wọn balẹ̀, àwọn ni lídà wa. ohun táwọn bá dẹ̀ ti sọ àwa la sọ, àwọn ti bá wa sọ̀rọ̀, a ti gbà pé kó gbé ṣẹ̀ríà wá, a ti ṣe gbá, a ti ṣàwo. láì dẹ̀ ń ṣe pé ìkọ̀ọ̀kan náà àwa ọmọ Yorùbá a mọ̀ nípa ẹ̀. kódà àwọn tó ṣiṣẹ́ yẹn àṣírí wọn ti tú, mi tí lè fìdí ẹ̀ múlẹ̀, bọ̀ wọ́n náà wọn Fúlàní tó wà ní Kwara State kan allegedly tó wà ní Kwara State. àwọn Fúlàní kan ni tí wọ́n ti gbọ́ Yorùbá tó yẹ pé afẹ́ lè sọpọ́ ti di Yorùbá. àwọn làwọn Fúlàní ẹgbẹ́ wọn lò lọ́kọ́ lọ lójú gbogbo ayé. wọ́n claim pọ̀ ọmọ Yorùbá láwọn. bọ̀ àwa táwọn mọ̀ pé Fúlàní ni wọ́n á mọ̀ wọ́n, kò dìgbà tá bá dárúkọ anybody. a sì bọ́ wà dárúkọ wọn o, a sì bọ́ wà dárúkọ wọn, ẹni yẹn lọ́kàn. à ń ṣe investigation yẹn lọ́wọ́, bọ̀ a ní láti tètè pariwo síta nísìnyí kó tó di pé àwọn ìlú yẹn wọ́n á lọ take any serious move lórí declaration wọn. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section nísìnyí wípé a ò mọ̀ wọ́n rí o, wọn kì í ṣe representative àwọn ọmọ Yorùbá o.
wọn ń ṣe agbẹnusọ wa o, a ò mọ̀ wọ́n rí o. Àwọn tá a mọ̀ lélẹ́yìí nílìdá Yorùbá látòrí bàbá wa Onírìṣà, bàbá wa Aláàfin, bàbá wa ọba orílẹ̀ Kémta, ọba Bàrígà, ọba Olúgbọ́n, ọba Ràṣídì Ládọjà, Olúbàdàn tìlú Ìbàdàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àti bàbá olóyè Sunday Igboho, bàbá Professor Banji Akíntóyè, bàbá wa Wọlé Ṣóyínká, bàbá wa Wọlé Fálànà àtàwọn kọ̀ọ̀kan nínú Afẹ́nifẹ́re. Àwọn tó jẹ́ àgbàlagbà nílẹ̀ Yorùbá nìyẹn tó lè sọ̀rọ̀ fọmọ Yorùbá tó ó ní límìtì o, ó ní límìtì tí wọ́n tẹ̀sí lè à ń fàsìkò yìí sọ fún wọn pé àwa Yorùbá o, a ò sọpọ́ọ̀tì ṣẹ̀ríà. Àwọn tó dẹ̀ wá bá yín ní gbogbo ìlú tí wọ́n ti wá bá yín yìí, wọ́n bọ̀ wá gba yín lásán ni o. We are up to now, we are still standing on our word. We will not recognize Sharia. They recognize it. Not to talk of practice it. Yes. The people that came to you are your fellow Fulanis. Ask your agent. Kọ́ bí àwọn agent wọn tó wà Nàìjíríà tó mú wọn lọ bá wọn. Meanwhile, àwọn Fúlàní wọ́n fẹ́ fi kíní ìdẹ pàkúté fún wa ni. Wọ́n mọ̀ pé àwọn ìlú yẹn wọ́n ní problem pẹ̀lú Amẹ́ríkà lọ́wọ́ yìí. Amẹ́ríkà dẹ̀ fẹ́ wọ́n wà lọ́wọ́ lẹ̀ Yorùbá, ó fẹ́ wọn Ìgbò lọ́wọ́, ó fẹ́ wọn Haúsá lọ́wọ́, ó fẹ́ ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta tí àwọn ẹ̀yà yòókù wà lábẹ́. Wọ́n fẹ́ gbà wá kúrò lọ́wọ́ àwọn tó ń terrorize wa, tó ń fojoojúmọ́ pa wá, tó ń jí wa gbé, tó ń ṣoríṣiríṣi. Wọ́n fẹ́ yọ wá kúrò lọ́wọ́ wọn pátápátá. Wọ́n dẹ̀ mọ̀ wípé táwọn bá ti gbérù gbèsè tí mo dárúkọ yìí, táwọn lọ báyìí náà, táwọn lọ báyìí, Amẹ́ríkà máa rí wa bí ọ̀tá, a máa rí Nàìjíríà bí ọ̀tá, kò ní fẹ́ gbèjà wa mọ́. Strategy tí wọ́n fẹ́ lónìí yẹn, àwa tí wá bẹ síta nísìnyí, àwọn àgbààgbà wa wọ́n ti sọ, I swear down, ó níbi tí fídíò yìí lọ. Ìdí nìyẹn tẹ́ ṣe gbọ́dọ̀ comment. Ẹ jẹ́ kí gbogbo àwọn international communities, ẹ jẹ́ kí àwọn House of Commons, ẹ jẹ́ kí àwọn Senate House tó wà l'Amẹ́ríkà, gbogbo àwọn ìgbìmọ̀ Amẹ́ríkà, ẹ jẹ́ ká jẹ́ kó hàn sí wọn nísìnyí wípé àwọn tó lọ ṣe declaration yẹn o, àwọn Fúlàní Ìlọrin, àwọn Fúlàní tó wà ní Ìlọrin tó ti gbọ́ Yorùbá tó pátápátá, àwọn ló lò fi ṣiṣẹ́ yẹn látara pé k'Amẹ́ríkà kó má bàa lè gbèjà wa lọ́wọ́ àwọn apààyàn yìí. Torí tẹ́ bá wò dáadáa, àwọn Fúlàní iná ló ń pa wá tó fi màálù bojú. Amẹ́ríkà dẹ̀ ti sọ, Amẹ́ríkà ti gbé embargo lè ṣẹ̀ríà, wọ́n ti gbé embargo lè ká máa ti màálù. Wọ́n ní because táwọn bá kọ́ ní kọ́ máa ta màálù mọ̀, ṣẹ̀ríà yẹn sì máa gbé terrorism wá, á dẹ̀ máa justify action wọn pé wọ́n jà fọ́ lọ́hùn ni, kò dẹ̀ ní sí ìkọ́ta máa lè bá wọn fà. So therefore, Nigeria is a secular state. Gbogbo ohun tó bá ń jẹ́ ẹ̀sìn, Ìsìlámù ni o, Kìrìsìtẹ́nì ni o, superstition ni o, ìgbà kan ni o, wọ́n ní a ò fẹ́. A lè practice ẹ̀, but a ò fẹ́ tá máa gbé sórí. Ìlú wo lẹ ti rí tó ti ń practice? Ṣebí lára àwọn àfà tó tẹ̀ jẹ́ àwọn àfà àwọn mùsùlùmí, wọ́n sọ jáde, wọ́n ní kó lọ wo gbogbo ìlú tí wọ́n ti ṣe Islam pé kò sí tó tó wù mẹ́. Ojoojúmọ́ lọ para wọn, all in the name of ẹ̀sìn. All in the name of ẹ̀sìn. Ó sì ń bí àwọn Fúlàní nínú dọ̀la pé àwọn òrí kọ̀ọ̀kan, páwọn ìtí rí kọ̀ọ̀kan ṣe fún Yorùbá. Ìṣẹ̀ṣe ní òtí ìjẹ́kọ́ ráyè wọlé Yorùbá. Àwọn bàbá wa wọ́n á rúbọ, wọ́n á bọ Ògún, wọ́n á bọ Èṣù, wọ́n á fèṣù ṣọ́ọ̀lù, wọ́n á bọ Ọ̀ṣun, wọ́n á bọ Bàtálá, wọ́n á bọ oríṣiríṣi ayílála àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ń bọ wọ́n rán wọn níṣẹ́ láti má jẹ́ kó gún kó lẹ̀ Yorùbá, láti má jẹ́ kó gún bẹ́ wọlé Yorùbá. Gbogbo nǹkan yẹn làwọn wèrè náà ti rí. Òun ló fà á tó fi wò pé táwọn bá gba ìṣẹ̀ṣe lọ́wọ́ wa, àwọn ò lè rí wa mú. Ṣé understand? Wọ́n mọ̀ pé tá bá ń sọ̀rọ̀ ìṣẹ̀ṣe, Yorùbá gbóná áhùn. Ìṣẹ̀ṣe ní ò tí jẹ́ kí Fúlàní ogun fi jalè Yorùbá. Torí àwọn bàbá kan wà tó yẹ pé wọ́n gbó áhùn,
òun mo sọ fún yín pé ẹ jẹ́ ká lọ dira níbi tí Nàìjíríà délé ní pẹ̀lú nǹkan tó fojú ẹ rí bó bá dira ó ti kú wọn ti sin ẹ́ tó bá dàbí rọ ẹja sáré dókè ọ̀hún. Olúsadé ní pẹran abawọ tọlẹtọlẹ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ tẹlẹ̀ bí ògòǹgò bó bá rìn bí ògòǹgò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà ló lórí ẹ̀yọ̀ olóyè Máyégún Aníkúlápó wọ̀lú jìgànjìgàn bí ẹkùn akọrabata òkúta baba aláwo tó ń dífá bí ẹni wẹjú gbógun ayé bá gbóná lalala bí iná ajere táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè Máyégún Aníkúlápó oṣù òórùn sùmọ̀lú ló lé ọkiri ojú oorun ogun àmúbọ̀n rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọbí lọ́mọ aráyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde kàn sí olóyè Máyégún Aníkúlápó gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abolórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ lọ a kìí borí olóńgbò ní mògún ìwọ ló rẹ̀ yọ̀ tá rẹ ló kọ lọ́wọ́. ẹ káàbọ̀ padà ènìyàn wa nọ́mbà bàbá Máyégún nìyẹn ìwọ tó bá fẹ́ dira ó fẹ́ dọmọkùnrin ó fẹ́ gbà ó ìgbèlú ó lórí aya kàbámì kórìíra ni àwọn ayédà sí wọ lára anything ó fẹ́ tẹfá ó fẹ́ bọfá ó fẹ́ fìdí ẹgbẹ́ lélẹ̀ ó fẹ́ bọ ẹgbẹ́ ó fẹ́ bọ ògùn ó fẹ́ ṣètùtù ó fẹ́ ṣe ìpèsè kàkà tí ń kagún láyà ó fẹ́ ṣe anything spirituality ó fẹ́ di ọmọ ó fẹ́ pé ọmọkùnrin ẹ pé bàbá Máyégún níjọ́ tó ti ń fa àwọn òyìnbó jẹun kò fọmọ wọn lọ́wọ́ rí ìdí nìyẹn tẹ́lẹ̀ ọmọ Imasby TV ẹ pé ńgbà kan mo stop mi advertise wọn mọ́ torí àwọn kankan tó ṣẹlẹ̀ gbọ̀ngbà tàdé máa padà wò á rí pé rọlẹ̀ nìyẹn ń pamọ́ wọn nítorí pé mo ti sọ pé níjọ́ tí wàá ti gbọ́ pé ẹnìkankan tó complain wọn bí wọ́n gbá wọn àbí nǹkankan ẹni yẹn wá lọ́rọ̀ tí mo sọ yẹn as an advantage láti lè ṣe kíni láti lè blackmail máa yẹn àṣírí padà tù ú bàbá yẹn ṣèpèsè sí gbogbo ẹ ẹni yẹn ló wá fọ ọ́nú ara ìjẹ́wọ́ ó ní because ara ni òun so máa ń sọ mi ìmọ̀ wọn rí mi ìrí wọn rí pé yàn rí ọ̀ṣojú báyìí mi ìrí wọn rí àjọ sọ̀rọ̀ face to face rí bọ̀ mo ń ṣe eléyìí fún wọn mi nítorí pé lọ́wọ́ yìí bàbá yẹn ń ṣáná ẹ ká gbé yẹn sẹ́gbẹ́ ẹ má gbàgbé o birthday mi March 4 in advance mo wà báyìí ẹ support mi o 02141687040 02141687040 GTB Williams Olúwatósìn ẹ̀ máa bá lórí ẹ̀ ẹ dẹ̀ lè pè mí so bí afúnpolówó ọjà tàbí ẹfẹ́ sẹ́ẹ̀dì ìsítì sí mi ẹ pè mí so tàbí fúnlẹ̀ ní jẹ́ ní information 021 fúnlẹ̀ information mo ti láì kò wúlò account number ni mo tún pè instead of kí n pe phone number kẹ́ni mọ̀ pé ara mi ohun mi kì í ṣe birthday lọ́dún yìí tó láwọn kankan tí mo tún fẹ́ ṣe pẹ̀lú ẹ̀ mo nídìí support ẹ̀yin ìyá àti bàbá mi ẹ jẹ́ kí n mọ̀ pé mo léèyàn ẹ jẹ́ kí inú mi dùn pé yes mo léèyàn yeah. Now ọmọ Yorùbá ẹjá bẹ̀rẹ̀ sí ní máa kọ sí comment section wípé a ò mọ àwọn tó wá declare support yẹn rí o ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní send message sí Amẹ́ríkà torí ìmọ̀mọ́ tí mo ti gbọ́ tọ́pọ̀lọpọ̀ yín bá ń wò ẹ̀rí pé ní ọjọ́ mẹ́ta ẹ̀ láti wà táwọn Amẹ́ríkà yẹn ti wọlé wọn fẹ́ wà active lára àwọn ọ̀rọ̀ tó ń dá wàhálà lẹ́lẹ́ lábẹ́lẹ̀ àfẹ́ sọ síta tẹ́lẹ̀ àti receive intel yẹn láti bóyá bí káṣáàlì bá bí a week ago but and do the right time láti sọ which this is the right time láti sọ la ṣe jáde táwa sọ now kó tó wá di pé màá mẹ́nu lé jù ẹjọ́ ẹja sáré dé ẹ̀ka kejì. Bitter tea ẹkùn tí ń wọ̀yá ẹ̀jà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà
Aba Bitter Tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólá Bitter Tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólá Bitter Tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólá Bitter Tea gbẹlura kò rí yàtọ̀ bẹ̀. máa bí ọmọ ògbó lòun kábíyèsí olúwa bí kábíyèsí olúwa bí máa bí ìbò kábíyèsí tó ṣe lórí máa protest bẹ́ẹ̀rẹ̀ tí first one fi wà successful kábíyèsí DSS ká ní mọ́ bẹ́ẹ̀ mo ti rẹ́gísítà kan tó dé mo sọ pé mo rẹ́gísítà. ẹ káàbọ̀ padà ènìyàn wa nọ́mbà láàólá Bitter Tea nìyẹn ìwọ tí nǹkan ọmọkùnrin yẹn tí ó bá le dáadáa tó máa ń sáré kó tó ṣe 10 minutes wàá ti da tọwọ́ ẹ̀ lẹ̀ láàrin ìṣẹ́jú mẹ́wàá àwọn ìyá wa ò fẹ́ nǹkan táwọn ìyá wa fẹ́ táwọn ìyàwó wa fẹ́ ni pé ká kàn wọ́n gbọ̀ngbọ̀ngbọ̀n ká pẹ́ lórí ẹ̀ ká tẹ́ kanlẹ̀ ìwọ tí nǹkan ọmọkùnrin ò bá jù báyìí lọ ó lè pe bàbá má ó lè pe láàólá Bitter Tea ó pẹ́ jù ọ̀sẹ̀ kan ó máa tóbi sí size tó bá fẹ́ tó bá ti dé size tó fẹ́ wàá dẹ̀ ṣe kí ni wàá stop nǹkan tó ní kó máa ṣe tó fi ń tóbi and it's natural kò ń ṣe BBL kò ń ṣe injection àbí kankan no it's 100% natural ewé àtegbò ọlọ́tí ẹ̀ wà olómi ẹ̀ wà olóyin wà ìtẹ́lẹ̀ ló ẹmu ògùrọ̀ burúkutu oríṣiríṣi ló wà ìtẹ́lẹ̀ fi mineral bíi 7up nǹkan tẹ́lẹ̀ fi lò náà yẹn náà wà lọ́tọ̀ so mo jẹ́ pásítọ̀ mi ìfẹ́ mu tí ó sì ń bẹ̀ àfi tó bá fẹ́ tọ́jú ara ẹ lókù ìyẹn lẹ́gbẹ̀ẹ́ kan ọmọ Yorùbá ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí ní encourage Amẹ́ríkà ní comment section ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ wọn ẹ jẹ́ kọ́ máa rí i pé a mọ̀ ọ́ lóore ní táwọn wá ṣe fún wa bẹ́ẹ̀ mo sọ fún yín torí ẹ̀ mo ṣe máa ń wá àwọn míì tó bá ń sọ̀rọ̀ Amẹ́ríkà bẹ́ẹ̀ ni wọ́n ń sọ̀rọ̀ Boko Haram àbí kọ̀ọ̀kan Amẹ́ríkà ò gbọ́ kọ̀ọ̀kan ẹ̀rí tó ṣe fún ràn ẹ wo bí pẹ́ẹ́lẹ́ǹtì wọ́n ṣe ń dọ́nu tó ń lérí ogun tó ń ṣe gbogbo ẹ̀ nígbà tó máa pákọ́ Amẹ́ríkà pa bígbà tí wọ́n bá pa ìrà God bless America wọ́n pa pẹ́ẹ́lẹ́ǹtì ò bí ìrà kí ló fà torí pé ó kọ̀ láti sowọ́pọ̀ láti jẹ́ kálàáfíà wà wọ́n ti pèsè nítorí ti ìṣọ́gbẹ́ I'm not here to judge but God bless America God bless all Americans God bless Yorùbá land God bless Sunday Igboho God bless Baba Akintoye God bless Yorùbá land God bless Yorùbá nation God bless Masbi TV God bless you all. Ó yá ẹ̀wù eléyìí. Yorùbá nation now. Yorùbá nation now. Yorùbá nation now. Nǹkan tá à ń sọ nìyẹn àti sọ á ní we need to sign this petition. It is very very important. We need to, although it was requested that we need to sign up to 5 to 10 million, but we are ready to sign 10 million, 20 million, so that kọ́ba lè mọ̀ pàwọ́ ọmọ Yorùbá a fẹ́ bọ́ lóko ẹrú. So we have been doing our best and we pray that the Lord will continue to strengthen us. Nǹkan tá à ń sọ in essence ni pé ṣe rí bí àwa ṣe ṣe nísìn tí a kóra wa jọ tá à ń sign petition tí gbogbo àwọn èèyàn gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri àgbáláyé pàápàá jùlọ ka àwa ọmọ Yorùbá tá a wà ní ilé ń bíbá yìí tí a bá lè kóra wa jọ bí àwa ṣe ṣe ní state tiwa ń bíbá yìí tá à ń lọ káàkiri táwọn ọmọ Yorùbá mìíràn bá lè ṣe bẹ́ẹ̀ náà níbi táwọn náà wà ó dá mi lójú pé kí a tó rí 5 million signature yẹn kò lè pẹ́ tá a máa fi rí bàbá wa mọ̀ bí ẹni wọ̀nà tuntun tí ẹ̀yin náà fẹ́ bá àwọn tó ń wà káàkiri àgbáláyé sọ lórí ọ̀rọ̀ Yorùbá nation tàbí lórí ọ̀rọ̀ petition tá à ń sign yìí sà. lórí ọ̀rọ̀ petition tá à ń sign yìí Ọlọ́run á fún gbogbo wa ṣe àmì tí gbogbo àwọn ọmọ Yorùbá wà láti sign kínní yẹn yóò gbogbo àgbáyé lè kó lóko ẹrú ọkàn gbogbo ayé lè balẹ̀
torí pé kí ni àwọn ọmọ táwọn ń bí yẹn gangan báyà ọmọ náà lè wà ní gbádùn ní àwọn kọ́ńtírì míì sí bọ́sẹ̀ wà àfẹ́ kò ní Nàìjíríà fẹ́ bọ́ sí orílẹ̀-èdè Yorùbá la nídìí lánàá fẹ́ máa yẹ kíní torí pé orílẹ̀-èdè tàwọn tẹ́lẹ̀ akọ̀ǹ sọ́gbèdè tí ò ń ṣe èdè tiwa èdè ilẹ̀ Yorùbá fílẹ̀ àṣẹlẹ̀ wa akọ̀ǹ kúrò níwà ní ìsàfẹ́ bọ́ sójú ọ̀nà gangan pé ká máa rìn bó ṣe yẹ ká máa káde máa ọkàn lè balẹ̀ Fúlàní gbé wọn lé ní Fúlàní gbé wọn ká lè kó olùkọ́ ẹrú Yorùbá nation yẹn gangan. àbẹ bọ́lá ọjà lókè o. bẹ́ẹ̀ni a dẹ̀ nídìí support gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé kọ́ fún wa ní backup kí wọ́n sì wá dé ibi tí ẹrù ò ti ní bá wa kí wọ́n dẹ̀ yẹ ká máa mọ̀ pé yes báwọn wà lẹ́yìn wa bíi ké nǹkan tá à ń ṣe yìí kí o gbàgbáyé máa rí nírí pé yes kò sáwọn ló ń dá ṣe o pé gbogbo ọmọ Yorùbá ló ṣe kí ni ló ń tì wọ́n lẹ́yìn so we need the support of everybody because at this moment transportation and other things those are the things that are barriers which we urge our leaders and our elite ones to look into the issue. Mr. Alo, the man behind the camera, my honorable assistant coordinator.